So, ẹ̀yin akẹ́kọ̀ọ́, I welcome you once again to Èdè Yorùbá pẹ̀lú Ọ̀gbẹ́ni Taiwo. Èdè Yorùbá pẹ̀lú Ọ̀gbẹ́ni Taiwo. How are you doing? I know you are enjoying your classes. Bíbí ni a ti máa ń kọ́ ara wa bí a ti ń sọ, bí a ti ń kọ àti bí a ṣe lè lo èdè Yorùbá láti lè bá ẹlòmíràn sọ̀rọ̀. This is how we teach ourselves how to communicate in Yoruba language. Lẹ́ni ohun tí a fẹ́ ṣe, in fact, it has to do with tenses in Yoruba language. Tenses in Yoruba language. Báwo ni a ṣe lè sọ ọ̀rọ̀ nípa nǹkan tó ti kọjá, the past tense. Báwo la ṣe lè ṣe àgbékalẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ nísinsìnyí, the present tense. Báwo la dẹ̀ ṣe lè ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú, àwọn gbólóhùn ọjọ́ iwájú, which is future tenses. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni a fẹ́ gbé yẹ̀wò lénìí. Right? Kí wá ni ó máa jẹ́ àfojúsùn? The objective of today's class is to enable us to know the three tenses we have in Yoruba. Nínú èdè òyìnbó mẹ́ta náà ni. We have the past, the present, and the future. The past tense, the present tense, and the future tense. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òun ni a fẹ́ wo ohun tí ó máa ń jẹ́ indicator, ohun tó máa ń tọ́ka sí tí a bá ti rí wá fún pé gbólóhùn ilé, gbólóhùn àná, gbólóhùn àsìkò òní àti gbólóhùn àsìkò ọ̀la òun ni eléyìí. Àkọ́kọ́, kí ni a lè fi mọ gbólóhùn àsìkò àná, the past tense? A ṣàlàyé pé gbólóhùn àná tí ń ṣe gbólóhùn àná ni gbólóhùn tí ó ń fi ìṣẹ̀lẹ̀ tó ti kọjá hàn, the past events. Ohun tí o ti ṣe, what the action that have already taken place. O wá fẹ́ sọ lọ́rọ̀, maybe you want to report to someone or you want to write it down pé ó ti kọjá. Ohun tí ó máa ń fi gbólóhùn tó ti kọjá hàn nínú èdè Yorùbá ni ti. That means had or as àbí have. Tí a bá lo as àti have, ó gbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ìṣe, verb ló gbọ́dọ̀ tẹ̀lé wọn, because as and have can also start as a verb. Ṣùgbọ́n níbí tí a bá lo ti, bí àpẹẹrẹ Olú ti jẹun. Jẹun níbẹ̀ yẹn ọ̀rọ̀ ìṣe ni. Well, tí ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí atọ́ka tó fi hàn pé gbólóhùn yìí ó ti kọjá. That means Olú had eaten. Olú ti jẹun. Olú had eaten. Ti níbẹ̀ yẹn means had. Olú dẹ̀ ń fi hàn pé gbólóhùn yìí Olú ó ti jẹun. That means Olú had eaten. Àpẹẹrẹ mìíràn ni Akin ti jẹun. Orí ń sìn as. Níbi ń sìn ó ń fi hàn wípé ìyẹn gbólóhùn yìí o, gbólóhùn tó ti kọjá ni. Mo ti lọ, I have gone or I have left. Ó ti lọ, he has left. Ṣé àlàyé mi yé yín báyìí? So whenever you see ti tí ó wá dé jẹ́ pé ọ̀rọ̀ ìṣe, action word ló tẹ̀lé, that means that sentence is past tense tí a mọ̀ sí gbólóhùn àsìkò àná nínú èdè Yorùbá. Gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ni gbólóhùn àsìkò òní, which is present tense. Kí ló máa ń indicate, kí ni ó máa ń ṣe atọ́ka gbólóhùn ìsinsìnyí? That is mo ń sùn, meaning I am sleeping. Akin ń jẹun. Akin is eating. À ń kàwé. We are reading. Taiwo ń lọ, meaning Taiwo is going. Tẹ́ bá wo gba àwọn atọ́ka yìí, ẹ rí pé ing form ó ní àwọn present tense wà nínú èdè òyìnbó. So tí a bá ti wá rí tí wọ́n lo is or am tàbí are tí ing form dẹ̀ tẹ̀lé, that is the present tense. Báwo la ṣe wá lè dá mọ̀ nínú èdè Yorùbá tàbí tí a bá fẹ́ túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá? A máa lo mo ń, àti mọ̀ pé present tense òun ni gbólóhùn yẹn. Akin ń, gbólóhùn yẹn is àsìkò èní, which is present tense. Ẹlẹ́ẹ̀kẹta,
èyí ni àsìkò ọjọ́ iwájú, the future tense. Kí ló máa ń ṣe atọ́ka àsìkò ọjọ́ iwájú? That is ìṣẹ̀lẹ̀ tí a ò tí ì ṣe rárá tó yẹ pé ọjọ́ iwájú you are about to do it, you will still do it in the nearest future. Kí ló máa ń ṣe atọ́ka ẹ̀? Òun ni máa tàbí yóò. Ló máa sọ pé mo máa, that means I will, tàbí Olú yóò, so Olú will. So the meaning of máa àti yóò is will or shall nínú èdè òyìnbó. So atọ́ka rẹ̀ ní méjèèjì, máa àti yóò. So any sentence that you see in Yoruba language that has máa, that means Olú máa jẹun, Olú will eat. Akin yóò jẹun, Akin will eat. Mo máa sùn, I will sleep. A máa kàwé, we will read. Ẹ má gbàgbé o pé mo ṣàlàyé pé àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní ohun tó ń ṣe atọ́ka wọn. Alright. Lákòótán, àwọn àsìkò gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta ni a ti sọ ìrọ̀lẹ́ lórí nínú èdè Yorùbá. Àkọ́kọ́ ni gbólóhùn àsìkò àná, past tense. Atọ́ka rẹ̀ ni ti, mo ti lọ, mo ti lọ, I have gone. Gbólóhùn àsìkò òní, present tense. Mo ń lọ, mo ń lọ, meaning I am going, I am going. Ẹlẹ́ẹ̀kẹta, gbólóhùn àsìkò ọjọ́ iwájú, the future tense. Mo máa lọ, mo máa lọ, meaning I will go. Tó ó kù nìbọn ró. A ti mú ìdánilẹ́kọ̀ọ́ nípa bí a ṣe lè dá àwọn gbólóhùn èdè Yorùbá, pàápàá jùlọ àwọn gbólóhùn atọ́ka àsìkò wá sí ojú ìwòran yìí. I'm very sure you enjoyed the class. You can please like and share this page you can subscribe for more of this lesson. Lẹ́ẹ̀kan sí